ṣé rí one thing tí mo fura nínú ìrìn àjò yìí ni pé most time tá bá ti bo ẹnu jù ẹnu bíbò í máa fa problem gbà mí fine kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn lè sọ tẹ́ bá ní ìyàwó tí ẹ ti ní fear tó wọ̀ sí bó ṣe ń ṣe sí yín kí ló dé tẹ̀yin ẹ lè sọ fún kí ló dé tẹ̀yin ẹ lè sọ fún pé tó àbó bá lọ́kọ gan you are not comfortable staying with him again kí ló tẹ̀yin ẹ lè open up gan pé tó pẹ̀lú gbogbo attitude tó gbé sọ́rùn yìí you are creating fear and phobia inside me kí ló tẹ̀yin lè sọ fúnra wọn imagine ọkùnrin tó ní òun ò ríra òun in the next 25 years pẹ̀lú ẹni tó ń fẹ́ pẹ̀lú attitude tó ti ń gbé wọ̀ nísìn mo wá bẹ̀rẹ̀ pé ìjẹ́ yìí ti sọ fún wọn rí olóòsọ kí ló tó ní sọ fear tí wọ́n ní lọ́kàn yìí fear yìí ni wọ́n máa lọ gbé lọ béèyàn mi ó wá lóun plan kó fẹ́yàn mi ibo ló fẹ́ fẹ́yàn mi yẹn sí nígbà tó bá ti fún ẹni tó wà nílé ní impression pé you are comfortable with her tó jẹ́ kó mọ fear tó ní pẹ̀lú attitude yìí mi ò lè pe àwọn ọmọ ẹ ránṣẹ́ ò ní ayọ̀ látara àwọn ọmọ tó fokó ẹbí tó ń train tó ń tọ́jú ìyá wọn ti sọ wọ́n di títí ẹ̀ kò jẹ́ kí n rí ẹbí bàbá mọ́ and yet you cannot sit her down and let her know this is the fear you are having yóò wá bílífù pé ó wà okay pẹ̀lú òun everything is okay and you know that everything is not okay tó bá tẹ̀ wádìí kan náà gídá tán lọ́jọ́ iwájú yóò mọ̀ pé at some point into that union ó nígbà tó ti express fear rẹ against òun fóun rí tó bá dẹ̀ jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ni yóò lè sọ pé kò rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ yín ò ní sọ ẹ ò lọ́mọ wá rojọ́ fáwọn ọmọ tìta àwọn single mother tẹ́ ń rojọ́ fún níta yẹn pé lágbájá ò da tàmọ̀dò ò da yẹn fáyà àwa náà là ń sọ wípé ẹni tó bá ti ń bá ìyàwó ẹ̀ jẹ́ fún ẹ má fẹ́ ifun tí ìyàwó ẹ̀ ò bá dáa gan kò yẹ kó fìyẹn toast ẹ nevertheless àwọn ọkùnrin míì wà tán parọ́ tó jẹ́ pé ìwà tọmọbìnrin yẹn ń wù tóòtọ́ nìyẹn bẹ́ẹ̀ ṣé wọ́n ti sọ rí ìwọ tó jọkọ ṣé o ti sọ fún ìyàwó rí pé tó ń ṣe yìí mi láìkí ẹ̀ have you said it the fear you are having in your heart have you let her know rí yeah I might think you are comfortable with me and you are not just comfortable at times I might imagine àwọn nǹkan tí ò real the woman might just think she's a demon she's an angel and of course she's a demon when you didn't tell her tó bá tiẹ̀ ti wá sọ fún severally okay o wá ní in the next 25 years you cannot even imagine what she will turn out to be ẹni títí ń ṣe báyìí nísìn why can't you tell her why you telling someone else èmi ò wò pé in the next 30 years pẹ̀lú attitude tí mo ń fẹ́ sìn 30 years plus now attitude yẹn lè burú jù báyìí lọ so jẹ́ kémi gan fúnra mi mọ̀ bẹ́ẹ̀ because attitude yẹn èmi lè feel pé bread and butter ni kó dùn mọ́ ẹ yeah this woman might think everything is okay she might think torí ẹ̀ náà ṣe máa ń mú àwọn tẹ́ ẹ máa ń fẹ́ lé wọn yẹn náà ṣe máa ń mú wọn lọ́tà because they believe pé everything wà okay perfect làwọn ẹni yẹn ló wá tójú bọlé àwọn yìí mọ̀ pé àwọn ọkọ àwọn náà ṣòjòjò lọ bá àwọn people yìí out of fear of àwọn táwọn gbé sílé tí lédè máa fi pé ń jẹ́lì lóhun ṣé wọ́n ti sọ fún un rí pé you are not comfortable even kéèyàn má jọkọ àti àwọ̀ gan kéèyàn kàn mọ́ bá bóyá neighbor ni your neighbor is doing something you are not comfortable with your colleague is doing something you are not you can speak out pé this thing it doesn't I don't like it but you are pretending sọ̀rọ̀ síta ẹni yẹn gan ò mọ̀ wípé ohun tóun ṣe ò bẹ́ẹ̀ lára mu báwo ló ṣe fẹ́ mọ̀ nígbà tí kì í ṣàjẹ́ fine ó ń forun dùn ẹ́ ó ti kọ̀yìn ọmọ sí ẹ kò jó ìwọ gan ní fear torí kò sí ẹni náà láyé yìí Ọlọ́run nìkan ni 100% o kò sẹ́ni tí kì í ní fear ó ti ní fear nípa ẹ̀ ó ti rí dẹ̀yìn àwọn ọmọ kọ́ ẹ̀ kò tiẹ̀ gbà fún ẹ mọ́ kò wá ń jẹ fún ẹ mọ́ kò rí ẹni rí èèyàn mọ́ ó ti ń bẹ̀rù ó ti ń níjàyà ṣé wọ́n jẹ́ kó mọ̀ pé àyà rẹ̀ ń já pẹ̀lú bí ṣe ń ṣe sí ọ yìí tó ojú ó mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ pé women can be stubborn obìnrin máa ń lágídí but sọ fún let her know òun lè má mọ̀ now she might think she's just fine because gbogbo àwọn ẹjọ́ tẹ wá ràn díẹ̀ mú yìí ibo la ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ náà ẹni tó ti ń entertain irú fear yìí sí táyà rẹ̀ sì ń já ǹjọ́ sọ fún òun lè má mọ̀ she might just be
innocent or ignorantly innocent. She might just be sincere and be sincerely wrong. Honestly. So if somebody is entertaining fear towards me and I'm aware, then màá ṣe àtúnṣe tí mi bá fẹ́ wàhálà. So tó bá lọ entertain fear sí mi in the next 30 years ríra ẹ pẹ̀lú mi látàrí ìwà tí mo ń wù, then I know if I did not adjust, something else can happen. Omi lè tẹ̀yìn bọ̀ mí lẹ́nu. But ẹni tí o ti entertain fear nípa ẹ̀ tó dẹ̀ lè sọ fún, o lè bá máa ṣe fọ́kọ fẹ́yàwó tí mi ní lè bá sọ̀rọ̀, bá máa ṣe níyàwó tí ní lè sọ̀rọ̀ sí, tí ní lè sọ̀rọ̀ fún pé ká ti ẹjọ́ sọ̀rọ̀. Ni mo sọ pé the genesis of the problem is the fact that ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ń bo ẹnu, ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ń bo ẹnu. Ẹni tó o fẹ́ tí ẹ lè jọ pera yín jókòó sọ̀rọ̀, ìfẹ́ wá dà nínú yẹn, ìfẹ́ dà nínú yẹn. Tẹ́wọ̀n àmọ́ fòbúrẹ́ wà pé àwọn míì lájẹ̀ ẹjọ́ tọkùnrin míì rò sí ìta nípa ìyàwó rẹ̀, tẹ́ bá rí ìbọn ẹ̀yìn mọ́ ìyàwó yẹn ni. Are you sure that the wife is aware that she is this terrible to you? She might just think she's an angel. Fún àwọn ọkùnrin tó ń sòótọ́ o, mi sọ àwọn olóbobo ọkùnrin tó ṣe pé ó bò tán fẹ́ dó ló ń propel ọpọlọ wọn o. Àwọn ọkùnrin tó ṣe pé òótọ́ ni ìyàwó yẹn frustrate wọn. Have you let her know that what she's doing to you is frustrating? Torí she might just think she's even respecting you by doing that. So tó bá ti wá sọ fún severally every kò sẹ́ni tí ò ní fear o. Ó ti mọ̀ pé bóyá out of fear ló ṣe wò pé wẹ́ẹ́ jẹ́ kó water native. Bẹ́ẹ̀ ni tó sọ fún rí tó jọ mọ̀ pé tó ń ṣe yọ̀ọ̀da. She will hold the other woman or the other person accountable. Thinking pé yẹn ló wá penetrate ilé òun, kò ní mọ̀ pé wọ́n gan ló gbé fear lọ bá ẹni tí bí. Bẹ́ẹ̀ni ṣe rò nìyẹn o, I stand to be corrected. Ẹni tó bá ti ń ṣàìdá sí ọ pé jókòó kan sọ fún un, let her know your fear. Ẹ má máa ṣe bíi King Kong, ẹ̀yin ọkùnrin, ẹ̀yin náà máa ń wà broken gbà mí. Let her know your fear. Bóyá yóò tiẹ̀ lè ṣàtúnṣe, things will work. Irú ilé tó lọ́kọ òun fẹ́ yàn léhun, jọ márùn-ún lọ́kọ ń lò lọ́dọ̀ òun, ó ń lo 2 days lọ́dọ̀ second option. Okay, 2 days tó ń lò lọ́dọ̀ second option yẹn is a proof pọ́kùnrin yẹn ò ní ìdìyàwó yẹn gan in the first place. Bẹ́ẹ̀ nǹkan kan ló ṣẹlẹ̀ tó fi fẹ́ yàwó yẹn gbà yẹn. Something must have led to another that make him to fẹ́ yàwó yẹn in the first place. Ó wá lo 2 days, níbẹ̀ ó lo 5 days lọ́dọ̀ wọ. Ìwọ wá ń bùgá pé wọ́n ní kí ló ṣe fún un tó fi kọ́kọ́ bọ́ta in the first place. Because sharing formula yẹn ó proof pọ́kùnrin yẹn ò ní ìdìdì second woman yẹn nìyẹn. Ó kàn lọ bátà emotion ẹ̀ ní bẹ́ẹ̀ ẹjọ́ kan ní ó rò fún tó fi gbà láti fẹ́ fear tó ní sí ẹ tó fi fẹ́ kejì wọlé yẹn ṣó ń discuss ẹ̀ pẹ̀lú ẹ̀ ń gbà yẹn. Ẹ mọ̀ wọ́n fòbú ẹ wà pé àwọn yòókù lájẹ̀ ẹ̀mẹjọ́ tọkọ rò fún ọjọ́ tó rò fún yẹn sọ́kọ rò fún ti lérí pẹ̀tò ìwọ ọmọbìnrin yìí o ìwà tó ń wù yìí ń kọ̀tẹ́ lọ́rùn o and so on and so forth tó bá rò fún rí tó wá ṣẹlẹ̀ bá padà ṣẹlẹ̀ yóò lè sọ pẹ̀tò so and so time tí mo sọ̀rọ̀ ìfún ọ ṣe ló kọ tí ikún tó rò pé mò ń purọ́ ni ọ̀tọ̀ nìyẹn ẹ fẹ́ yẹn ẹ̀ nílé bá wọn sọ̀rọ̀ ẹ wà dé gorí pẹpẹ wọ́n mọ̀ sí pé àbẹ́ sọ̀rọ̀ ayín di King Kong nínú ilé wọn nílé bá ń sọ̀rọ̀ wọn nílé pé ń jòkó sọ nǹkan kan ńgbà míì bá wá dé wà gorí pẹpẹ mọ̀ sí pé èpè tí ọ̀kọjá máikrófóònù tẹ́ sọ sí. bẹ́ẹ̀ mi ṣe rò nìyẹn o ẹni o bá ti ní fear pẹ̀lú ẹ̀ let her know your fear. bẹ̀yàwó tó fẹ́ tó ti dò ṣàkúnlẹ̀ bọ́ tó tiẹ̀ lè pè bá sọ̀rọ̀ pírọ́bílẹ́mù nìyẹn èmi ò dẹ̀ rí yẹn mi ìrífẹ̀ẹ́ nù yẹn ọ̀rẹ́ àtọ̀rẹ́ gan téèyàn bá ṣe pé bẹ́ẹ̀ èèyàn bá rí changes kan nú èèyàn lè béèrè ó bá sì ti béèrè tó bá ti ta pẹrẹpẹ tó ti rí pẹ́ nìkan ò fẹ́ bọ́ ṣe mọ́ ọ̀tọ̀ nìyẹn bẹ́ẹ̀ ń tọ́ béèrè ẹni yẹn might just think she's fine and she might think you are also fine pẹ́ni tó wọlé yẹn ló wá penetrate she won't know that o ti ń jìyà lọ́wọ́ òun ti pẹ́. It is well o.